Hi everyone, welcome to Ede Yoruba TV. Will now be 190 minus 5. Márùn-ún dín láàdọ́wàá. Then this one will now be 200 minus 5. So it will now be, now I've told you that we normally call àádọ́wàá igba. Márùndínlúgba. So we now say márùndínlúgba. As I was saying, you can say this one is márùndínlúgba. Likewise, you can say àrúndínlúgba. Or márùndínlúgba tàbí igba ó dín márùn. You can write it like this. You say igba ó dín márùn. So they can write it like that. And this one is 205. So we can also say 200 minus 10. 200 plus 10 minus 5. So we can say mẹ́wàálélúgba ó dín márùn-ún. Mẹ́wàálélúgba ó dín márùn-ún. Or, you know, you cannot, so far we said that anything starting from 5, you cannot just say márùndínmẹ́wàá. So you can say mẹ́wàálélúgba ó dín márùn-ún. Mẹ́wàálélúgba ó dín márùn-ún. So this one is also 305. We have 205, then 215. 215. So it will now be 200 plus 20 minus 5. So it will now get back to oko. We are talking the other time. Okòólélúgba ó dín márùn-ún. You know, we cannot say ẹ̀ẹ́dógúnlélúgba. So it's okòólélúgba ó dín márùn-ún. Or you can say igbálélógún ó dín márùn-ún. But the correct one is okòólélúgba ó dín márùn-ún. And we also have 225. And the 225 will also be 200 plus 30 minus 10. Minus 5, rather. Minus 5. So it will be, you know, we cannot say ọgbọ̀n ó lé lúgba. You say ọgbọ̀n ó lé lúgba ó dín márùn-ún. So ọgbọ̀n ó lé lúgba ó dín márùn-ún. And some we say for okòó, that is òjìlélúgba. Ó dín márùn-ún is not correct like that. So you can say ọgbọ̀nlélúgba ó dín márùn-ún. Ọgbọ̀n. What is ọgbọ̀n? 30. Ọgbọ̀nlélúgba ó dín márùn-ún. You
can say ọgbọ̀nlélúgba ó dín márùn-ún. So 235. We also go for the whole number. 235 will also be òjìlélúgba ó dín márùn-ún. 200 plus 40 minus 5. That is òjìlélúgba ó dín márùn-ún. You know, I've told you that you can, when you are writing márùn-ún, it also carry un. That is vowel, the vowel that's when you are calling it, you can see that you are having mucus. Márùn-ún. So we also have 245. 245. You also go for the whole number. 245. That is, you can say 200. Àádọ́ta. Ìgbáléláàádọ́ta ó dín mẹ́wàá. Ìgbáléláàádọ́ta ó dín márùn-ún rádà. Ìgbálé. This 200 plus 50. Àádọ́ta ó dín mẹ́wàá. That is, ìgbáléláàádọ́ta ó dín mẹ́wàá. Ìgbáléláàádọ́ta ó dín mẹ́wàá. Ó dín márùn-ún. Ó dín márùn-ún. Ó dín márùn-ún. But maybe you are just counting something, you can just say àádọ́talélúgba. Àádọ́talélúgba. But when you want to write it down, you can say ìgbáléláàádọ́ta ó dín márùn-ún. Ìgbáléláàádọ́ta ó dín márùn-ún. So this àádọ́ta, you know I told you in 60 that is ọ̀tá. So this one will now be 255. The 255 will now be ọ̀tàlélúgba ó dín márùn-ún. Ìgbáléláàádọ́ta ó dín márùn-ún. Tàbí you say ọ̀tàlélúgba. Ọ̀tàlélúgba ó dín márùn-ún. Ọ̀tàlélúgba, that is 200 plus 60 minus 5. Ọ̀tàlélúgba, that is 60 plus 200 minus 5. Ọ̀tàlélúgba ó dín márùn-ún. So 265 now. We have 65. What is 65? What is 70 with the whole number? We have the 50 is àádọ́ta. So likewise the 70 will be àádọ́rin. So we now say 200 plus 70 minus 5. So that's àádọ́rin. We now be ọ̀rìnlélúgba. Àádọ́rin ó lélúgba ó dín márùn-ún. Tàbí igba, when you are talking, you can just say igba ó lé láàádọ́rin. Ó lé láàádọ́rin ó dín márùn-ún. Tàbí àádọ́rin ó lélúgba ó dín márùn-ún. Àádọ́rin ó lélúgba ó dín márùn-ún.